السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وتابعين تابعين بإحسان إلى يوم الدين أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo, ọba tí ò pé méjì, ọba tí kò ní aláfiwé, tí kò ní aláfijọ. Ọba náà ni ọba táǹkì. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ó dà pé ọ́díò kìíní ẹ̀ ó dà pé wọ́n ń ṣe bákan bákan. Mi mọ̀ bí ó clear lọ́dọ̀ tí yín. So tọ́díò yẹn bá wà òkè kẹ́ jẹ́ ká mọ̀ kó tó di pé a máa rìn jìnnà. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú ọjọ́ mẹ́ta tí a ti mú live program wá fún wa. Kọ́lọ́hun kó túbọ̀ máa fún wa ní àlàáfíà àti ìgbàláyè tó pọ̀. Àwọn àfáà wa wọ́n jẹ́ olóore aláàánú ayé wa, Ọlọ́run má jẹ́ kí dáadáa wọn bàjẹ́. Bàbá mi Lámúnígun, bàbá mi Àgbàdáńdáwì, mo tọrọ ẹ̀mí gígùn àlàáfíà fún wọn. Ọ̀ṣọ́ wa nìyẹn, Ọlọ́run má jẹ́ owó tó wọ́ ọ̀kùn láíláí, kí nǹkan kan má ṣe wọ́n. Àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ fọba tó ní wọ́n, tán dẹ̀ ti lọ lè jábọ̀ fún ọba tó ní wọ́n. Bàbá mi àgbà Tajul Hadeb, bàbá mi àgbà Tajul Mumin, bàbá mi àgbà Lágbàjì àgbà, bàbá mi àgbà Lámúnígun àgbà, bàbá Ládó àgbà, bàbá Láró àgbà, bàbá Alájí àgbà, bàbá Ige àgbà, Ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn pọ̀. Bismillah qul huwallah. Ọ̀rọ̀ tá a fẹ́ dá sí, ẹlòmíì ó máa wòye pé ọ̀rọ̀ yìí kò kan àwọn àfáà. Kí ló kan àwọn àfáà? The sound is cracking. Ẹ ṣeun ìjàre, Ọlọ́run jẹ́ mi yóò. Brother wa Alabi Rafiu, the sound is cracking. Wá yọ kìíní yẹn bẹ́ẹ̀, yọ ti di fóònù yẹn. Ẹ kọ́kọ́ sún sókè náà ká tún wò ló lè fa kó máa crack. Sún yẹn sókè bẹ́ẹ̀ náà. Àmọ́ tó fa tó fi ń crack, já tún tráyẹ̀wò báyẹn. Tó bá wá tó wá crack, so kò wá yọ pátápátá. A jẹ́ pé ọ́díò lásán làbá lò. Ọ̀rọ̀ tí a mú wá lálẹ́ yìí, a pe àkọlé ẹ̀ ní òtúrá méjì àti ìmàle. Ó ṣe ń crack. Àtúnṣe ọ̀rọ̀ fún Àràbà Fálékè àti Chief ìlú Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ tá a mú wá lálẹ́ yìí, àwọn méjèèjì yẹn important personality ni wọ́n, tẹ́nikẹ́ni ò sì gbọ́dọ̀ fi ẹnu àbùkù sọ̀rọ̀ wọn. Tí wọ́n bá pè yẹn ní Àràbà, olórí ni nínú ẹ̀sìn ìbílẹ̀. So kò tọ́ fún àfáà kankan níbikíbi kó wá tàǹpà wọn pẹ̀lú ẹnu àbùkù, tàbí kó má wá fẹnu yẹpẹrẹ wọn. Bẹ́ẹ̀ náà ṣe ní àwọn àfáà
àwọn àgbà tá a ṣe láwọn àfáà nínú ẹ̀sìn wa tí wọ́n jó lórí wa tá a máa ṣe àádọ́kùnmọ́láì fún wọn. Bẹ́ẹ̀ náà lẹ́nikẹ́ni tó bá jẹ́ àràbà nínú ìṣẹ̀ṣe olórí ni àgbà ní. So àwa láti wá tẹnu àbùkù kan bàbá wa àràbà Ifálékè. Bákan náà ni chief imam gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwa láti wá fi ẹnu àbùkù kan àwọn náà. So gbogbo ń tá bá wí lálẹ́ yìí kì í tí ó bá bọ́ sójú ẹ̀ kí wọ́n bá wa faramọ́, èyí tó bá kù díẹ̀ káàtó kí wọ́n yá fi wà, kí wọ́n rí sí wípé ní ọmọlẹ́yìn wa kan òun náà ní sọ̀rọ̀. So ṣùgbọ́n táwa bá rí nǹkan kan tá a rí pé kí ní ẹ̀rọ ni ó dẹ̀ wà misleading, gẹ́gẹ́ bí researcher táwa jẹ́ olùtọpinpin nínú ìmọ̀, a bọ́ ọ̀ta a sì ṣàlàyé ẹ̀ kó lè bá rí aráyé, torí pé gbogbo ò gbọ́dọ̀ sùn ká kọrí síbi kan náà o. So in tó bá ti jẹ́ ọmọ ọ̀rọ̀ Ifá, in tí ó ti kú ní awo ní ọ̀rọ̀ Ifá, Ifá kìí ṣawo mọ́, in tí gbogbo ayé ti gbọ́ sí, tí gbogbo ayé lè wádìí ń pa ìlọ́rọ̀ Fá. So anybody lè dá sọ̀rọ̀ Fá, kò ní ṣe pẹ̀lẹ́sìn wọn. Ó dàbí Kùránì ni, Kùránì wọ́n ti ṣe Yorùbá ẹ̀, wọ́n ti ṣe English, ẹnikẹ́ni lè ra Kùránì kó sì lọ lè ṣe kí ni o, kó lè kà á. So àtàdísì. So Ifá náà wọ́n ti ṣe wí ẹ̀, textbook Fáre òun ni mo gbé dání ló tóbi, mo photocopy ẹ̀ ni bó ṣe tóbi tó yìí. Ifá Odùfá ló wà ńbẹ̀, Ifá nìkan. So wọ́n pè ní Ifá a complete divination by Ayọ̀ Salami. So textbook Fáre tí màá dẹ̀ máa kó ti àwọn kankan nínú ẹ̀. Àwọn tí àwọn àwòrò ṣàṣà nínú ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu wọn tí wọ́n fi kọ ìwé Odùfá yìí, lára wọn ni Chief Babaláwo Ìdòwú Fáṣípẹ̀ Fágbóhùn tí wọ́n jẹ́ olúwo of Òrìṣà World Congress, Chief Babaláwo Babalọ́lá Ifátóògùn láti ìlú Ìlóbù l'Ọ́ṣun State, Babaláwo Ifálayè Ọjọ́ Ọ̀mọ̀dà Ìdèrè Ọ̀yọ́ State, àwọn ẹgbẹ́ gbogbo babaláwo ní Òwu Abẹ́òkúta Ògùn State, Babaláwo Táíwò àti Kẹ́hìndé Fáṣípẹ̀ l'Ọ́yọ́, Babaláwo Dòsùnmú Àkàngbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí pé àwọn àgbà ọ̀jẹ̀ ni wọ́n kàn sí, kì í kọ̀ ṣe wípé wọ́n kọ̀ déédéé ṣe ìwé tó hàn tá a wí, ìwé tó lóǹtẹ̀ ni, tó dẹ̀ jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo àgbáńlá yìí. Gbogbo tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Fá, kò sí wọn lè yọ ti ìwé yìí sẹ́yìn. So fún bàbá wa Àràbà Ifálékè láti wá bọ́ta, láti wá máa wá sọ àwọn kankan tí ò rí bẹ́ẹ̀, táwa dẹ̀ ní irúwé lọ́wọ́ tá a ti kà bó ṣe wà yìí, mo kà á láti ìbẹ̀rẹ̀ dópin lẹ́ẹ̀mejì bó ṣe tóbi tó yìí, láti bẹ̀rẹ̀ dé òpin mo tọ́ bí ẹni tọ́ tírà lẹ́ẹ̀mejì. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Àràbà Ifálékè ń wí ló jẹ́ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni. A gbọ́dọ̀ máa sọ pé àgbàlagbà ń parọ́, ṣùgbọ́n tí wọ́n wí yẹn ní tí ò rí bẹ́ẹ̀ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ Àràbà Ifálékè. Jẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ yẹn láti ibi tí bàbá ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́, àwọn ni wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀. Wọ́n wà ní prógámù kan níta gbangba. So bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni wọ́n ti ń sọ wípé ní ẹ̀sìn Islam òun ni ẹ̀sìn àbáláyé, òun gangan ló yẹ kí wọ́n máa pè ní ìṣẹ̀ṣe, nítorí pé Ifá ó bá ẹ̀sìn Ìsìláàmù ó bá a ní ayé ni. Wọ́n á fẹ́ proof wípé ìdí tí Ifá, ìdí tó fi jẹ́ wípé ẹ̀sìn Ìsìláàmù lẹ̀sìn àbáláyé, wọ́n wá ní tá a bá lọ wọnú odù túrá méjì, àwọn òkín níbi wá sí yẹn, ṣùgbọ́n wọ́n ní tá a bá lọ wọnú odù túrá méjì pé tán bá kì í, á rí pé wọ́n á ṣe Allahu Akbaru tàbí kí wọ́n ṣe la ilaha illallah ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onífá níjọ́ òun ló sì jẹ́ wípé nítorí pé odù àkọsẹ̀jáyé ọmọ tí wọ́n bí ó jẹ́ odù túrá méjì ni wọ́n fi ọmọ náà sílé kéwú tó fi di mùsùlùmí. So wọ́n láwọn àwọn mọ àpèjúwe irú àwọn èèyàn bẹ́ẹ̀ o, tó ń jẹ́ àgbà, tó ti di àgbààgbà ìmáàmù lénìí,
ṣùgbọ́n àwọn ò lè dárúkọ rẹ̀ ń bẹ̀. So ọ̀rọ̀ tí bàbá sọ yìí tí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ Ọlọ́run járí ìmáàmù wa pẹ́. Àmín. Lára àwọn àgbà ìmáàmù tí irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí àgbàfà ni bàbá Tèmídire Ẹ̀gbá. Ẹni ó bá jẹ́ ọmọ Abẹ́òkúta yóò mọ bàbá Tèmídire Ẹ̀gbá. Bàbá wa almarhum Fadilati Sheikh Tajudeen Adigbe l'Abẹ́òkúta, Ọlọ́run kó bá ní fọ̀run, kó bá ní fi kẹ́ wọn, kó bá ní yááfì wọn, kó bá ní foríjì wọn, kó bá lè ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èmi wà lọ́dọ̀ bàbá jọ kan ni bàbá ń sọ fún mi wípé bàbá tó bí àwọn àgbà babaláwo ni nílùú Ẹ̀gbá. Kódà wọ́n ní olórí àwọn aláwo adífá ni bàbá àwọn jẹ́ nígbà yìí bàbá àwọn. Ìgbà tí wọ́n ní wọ́n fẹ́ dá àkọsẹ̀jáyé, gbàrà tí wọ́n gbé Ifá janlẹ̀, odù tí wọ́n kì ń jọ náà, odù yẹn làwọn babaláwo kì ni wọ́n fi sọ fún bàbá àwọn jẹ́ pé ẹni tó bímọ fún rẹ̀ kọ́ ni ó dá. Àwọn kan ni ó máa pe àwọn awo ẹgbẹ́ rẹ̀, wọ́n á pè wọ́n jókòó, wọ́n á wá dá Ifá yẹn lọ́jọ́ kẹta. Ìgbà tí wọ́n dá ni wọ́n sọ pé ọmọ yìí ń kọ́ ní àárín gbogbo ọmọ tẹ́ bí. Bàbá yẹn wá rè, bàbá onífá tó bí bàbá tá ń wí, ojú ọmọ pọ́n wọn ní pé àìmọye ọdún ni wọ́n fi ṣògbérí ọmọ tí wọ́n rọ́mọ bí. So jẹ́ pé ìgbà tí wọ́n tún wá bí náà obìnrin, so kó tó di pé wọ́n wá bí bàbá gangan tí wọ́n wá sọ Ifá wá sọ yìí pé ní ọmọ yìí kọ́ ìmàle ni o, tí wọ́n lọ gbé fún àwọn àfáà pé àfáà ni odù tó jáde yìí ń kì pé àfáà lọ́mọ yìí. So báyìí ni bàbá àwọn ló fi jẹ́ pé ilé kíú ni bàbá àwọn fi àwọn sí, tí bàbá àwọn sì sọ àsọtẹ́lẹ̀ fáwọn wípé ṣó mọ̀ pé Ifá làwọn ń ṣe. Ifá táwọn dẹ̀ ń ṣe yìí àwọn di ọ̀gá nínú Ifá. Kéwú tí wọn náà fẹ́ lọ́ọ́ ké yìí rí pé òdọ̀gá ń bẹ̀ o. So ẹni ó bá sì mọ bàbá Tèmídire ń gba ayé wọn Masha Allah, irú Ọlọ́run ni ò sí. Bàbá yìí pọ̀, kò fẹ́ẹ̀ sí àgbà àfáà kan nílẹ̀ Yorùbá tá a wà lénìí tí ò dọ́dọ̀ bàbá Tèmídire nígbà ayé wọn. Pé àgbà àfáà lòun o nílẹ̀ Yorùbá tèní, àgbà àfáà tó kò ní tó tí ń ṣàfáà gbolé làwọn yòókì ń ṣàfáà street o, àgbà àfáà tó lámìláka nílẹ̀ Yorùbá tèní, pé kò tí gbọ́dọ̀ bàbá yìí kọjá láti wá àǹfààní kan bí mi irọ́ ló kù. Ọlọ́run kẹ́ bàbá yìí púpọ̀ nígbà ayé wọn. So ìyẹn ń jẹ́ ẹ̀rí ọ̀rọ̀ Chief Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nípa wípé àwọn ọmọ babaláwo míì tara Ifá, wọ́n tara abẹ̀ di ọmọ ìmọ̀le, wọ́n dọmọ mùsùlùmí. So àmọ́ èmi ò agree pẹ̀lú Ìmáàmù Ògbómọ̀ṣọ́ níbi ọ̀rọ̀ tí wọ́n sọ wípé evidence ló jẹ́ láti fi mọ̀ pé ẹ̀sìn ìsìláàmù gangan ni àbáláyé. Ìyẹn sọ pé ìsìláàmù kọ́ làbáláyé, àmọ́ odù Ifá yẹn kọ́ ni ó fi proof ẹ̀, kò tó lẹ́rìí láti fi proof. So èmi ò agree pẹ̀lú ìmáàmù ń bẹ̀ yẹn, màá dẹ̀ sọ díẹ̀ tí bá ń bọ̀rọ̀ bọ̀. Ẹ jẹ́ wá lọ síbi ọ̀rọ̀ tí Àràbà Fálékè sọ. Ìgbà tí Àràbà Fálékè máa fèsì, ọkùnrin kan ló ṣe interview program fún Àràbà Fálékè. Wọ́n sẹ́ndì ẹ̀ sí mi, àwọn èèyàn kan sẹ́ndì ẹ̀ sí mi pé kí n lọ wò. Mo wá rí níbẹ̀ níbi tí Àràbà Fálékè tí wọ́n ti ń sọ báyìí pé wọ́n lákọ̀ọ́kọ́ wọ́n ní ìmàle, èdè tí wọ́n sọ pé ìmàle kìí ṣèdè Lárúbáwá. Wọ́n ní ìmàle kìí ṣẹ̀sìn ìsìláàmù ló ń jẹ́ ìmàle. Wọ́n ní lóòótọ́ ìmàle máa ń jáde nínú odù tán bá ń kí odù. Ní pé ṣùgbọ́n ẹ̀sìn ìsìláàmù kọ́ ni wọ́n ń rìn fáàsì gẹ́gẹ́ bí ìmàle. Ní pé ẹ̀sìn tó ń jẹ́ màle ó wà ní jọ́hun àmọ́ kò sí mọ́ lẹ́ni. Wọ́n á sọ débi pé ní àwa mùsùlùmí gan sáwà gan faramọ́ kán pè wá màle. Bẹ́ẹ̀ rí pé àwọn mùsùlùmí wọn kì í fẹ́ kán pè àwọn ní ìmàle torí pé àwọn mùsùlùmí kọ́ ní ìmàle. Bàbá Fálékè ní Awúrelà wọ́n ní kò sí Ifá tó sọ bẹ́ẹ̀ lábẹ́ ọ̀run pé kí ọmọ Yorùbá lọ ṣe Islam. Wọ́n ní kò sí Ifá tó sọ bẹ́ẹ̀. So níbẹ̀ yẹn
wọ́n á gbìyànjú láti mú àpèjúwe gbólóhùn tí ó jẹ́ wípé ìmọ̀le ti jáde ńbẹ̀. So ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n máa ń lò láti fi pa ègún run. Pé wọ́n á mú ewé pèrègún, wọ́n á pè ní apàgúnrun, wọ́n á jẹ́ ẹyọ mẹ́ta, wọ́n á mú tó bá jẹ́ pé èpè ló ń dàyàn láàmú, wọ́n á mú ewé kàkàṣàgbà, wọ́n á mú ẹyọ kan tó jẹ́ pé ìka mẹ́ta ló ní, wọ́n á lò ó. Tó bá jẹ́ pé tírà ni wọ́n fi ṣàṣìyàn, wọ́n á mú igbá, wọ́n ṣàka àwọn kìnnìún, wọ́n kà á pé pèrègún ní fégún, kàkàṣàgbà ní fún ìgèdè, ṣàwérè pèpè òun ní fépè, ewé ọparun òun ni wọ́n ń lò fún tírà, ewé àjọbàlẹ̀ ni wọ́n ń lò fún àjẹ́. Àkọ́kọ́ ní tí mo kọ́kọ́ rí dìmú nínú ọ̀rọ̀ Àràbà Fálékè ni pé oògùn ni wọ́n mọ̀ wọ́n mọ́fá. Gbogbo ẹnu ni mo fi wí. Mo dẹ̀ lè challenge wọn fún debate kémi àti wọn jọ jókòó. Ṣé Ifá Àràbà Fálékè ò mọ́fá, oògùn ni wọ́n mọ̀. Gbogbo tí ẹ̀ wá ń wí, ní tẹ́ ń wí, gbogbo bí tẹ́ lọ, Akínmọ́lá lélégún tó kọ́kọ́ gégún, oògùn tí gbogbo ayé ní lọ́wọ́ ń lé ní, kò ń ṣe tí kódà gan kì í ṣe yẹ̀rọ̀sùn ni wọ́n fi tẹ odù ẹ̀, ìmí ọjọ́ ni wọ́n máa lọ láti fi tẹ odù ẹ̀, kì í ṣe yẹ̀rọ̀sùn. Mo tún correct yín níbẹ̀ yẹn, ẹ lọ tún kíní yín yẹ̀wò dáadáa, ẹ lọ tún yẹ̀wò. So mo rí yín sẹ́ni tó ń polówó tó fẹ́ káwọn yẹn wá máa wá ṣe àjò lọ́dọ̀ òun. Tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yìí, ẹ fi bẹ́ẹ̀ yà sínú ọ̀rọ̀ yẹn, ẹ ń polówó oògùn ọṣẹ apègúnrun ni mo rí gbogbo tẹ́ ẹ sọ sí. Àràbà Fálékè, with due respect to your personality. So ẹ wá ń ka gbólóhùn yẹn, now ẹ ń sọ wípé ní ìmàle kọ́ ni mùsùlùmí. Ẹ jẹ́ kí n ka gbólóhùn tẹ́ kọ́kọ́ lò gbàrà lórí prógrámù yín, màá kà, màá wá sọ bí tẹ́ ẹ ti ṣàbòsí, màá fàyọ. Bí gbólóhùn yẹn ṣe lọ lélẹ́yìí, wọ́n ní Akínmọ́lá lélégún tó kọ́kọ́ gégún nílé ayé, eléwo ògèdè láwo àṣàgèdè tó kọ́kọ́ sa ìgèdè, ajagun màlété láwo àtàṣẹ tó kọ́kọ́ tàṣẹ, àgbàlagbà ìmàle òun kèrègbèròdò ló kọ́kọ́ lo tírà, arúgbó ilé aborí kokoko ló kọ́kọ́ lo àjẹ́. Àwọn márààrún ni wọ́n pa ọmọ òrìṣà lọ́jà Ìjìgbò mẹ́kùn. Òrìṣà gbọ́, ó hàn bí eégún, olóyè ìyẹn ò sí nínú tẹ̀yìn pè. Òrìṣà mú àdá àṣà rẹ̀, ó kọrí sílé Ọ̀rúnmìlà. Nígbà tí ó délé Ọ̀rúnmìlà ní ha bàbá kí ló dé? Ó ní àwọn Akínmọ́lá elégún tó kọ́kọ́ gún ègún nílé ayé, eléwo ìgèdè awo àṣàgèdè tó kọ́kọ́ sa ìgèdè, ajagun màlété awo àtàṣẹ tó kọ́kọ́ tàṣẹ, bàbá ìmàle òmùkèrègbèròdò arúgbó ilé aborí kokoko. Àwọn márààrún ni wọ́n pa ọmọ òun jẹ lọ́jà Ìjìgbò mẹ́kùn. Ọ̀rúnmìlà ní kí òrìṣà ó mú àdá àṣà àwọ̀ rẹ̀ wá, ó ní kí òrìṣà ó padà sílé. Ọ̀rúnmìlà wá fi àdá àṣà lé èṣù ọ̀dàrà lọ́wọ́, ó ní kí èṣù ọ̀dàrà kó bẹ́ẹ̀gì àyájọ́. Èṣù ọ̀dàrà dé ọjà Ìjìgbò mẹ́kùn, ó bẹ́ẹ̀gì àyájọ́. Wọ́n pa Akínmọ́lá elégún àkọ́kọ́ tó kọ́kọ́ gún ègún nílé ayé, wọ́n pa eléwo àṣàgèdè tó kọ́kọ́ sa ìgèdè, wọ́n pa ajagun ìmọ̀lété tó kọ́kọ́ tàṣẹ, wọ́n pa àgbàlagbà ìmọ̀le òmùkèrègbèròdò, wọ́n pa arúgbó ilé aborí kokoko. Obìnrin kan bá wọn níbẹ̀, ó ní ha ìbò òṣì o, èèyàn lẹ́ṣẹ̀ báyìí ń pa. Ọ̀rúnmìlà bójú ẹ̀yìn, ó ní kẹ́jẹ̀ ó máa ya nídìí obìnrin náà, ẹ̀jẹ̀ wá ń ya ṣuṣuṣu. Eré ni obìnrin náà sá lọ bá ọkọ rẹ̀ nílé. Nígbà ọkọ rẹ̀ gbọ́, ọkọ rẹ̀ kó apó, ó kó ọrún, ó kó ọfà, ó kó gbogbo ohun ìjà dání. Ó ń bọ̀ lọ́jà Ìjìgbò mẹ́kùn, ó dọ́jà Ìjìgbò mẹ́kùn, ó bá Ọ̀rúnmìlà níbẹ̀ àti èṣù ọ̀dàrà. Ọkọ rẹ̀ ní yé more ń ṣélú. Ó ní bàbá ẹ̀yin ni. Ó lé mi ò mọ̀ pé ẹ̀yin ni. Ó ní kẹ́ ẹ yé more ń ṣélú, kẹ́ ẹ yé mọ̀ bàǹṣẹ́ṣì, kẹ́ ẹ yé mọ̀ olóde àtìlẹ̀mọ̀. Ọ̀rúnmìlà ní kó má mú obìnrin ẹ̀ lọ lé. Ó ní tó bá di ọjọ́ 5 òní ẹ̀jẹ̀ náà yóò dá. Ó ní tó bá di ọjọ́ 6 kó bá sùn. Ó ní ọmọ ọkùnrin ni yóò fi bí, ìyẹn ò sínú tọ̀dọ̀ yín. Ọ̀rúnmìlà ní kí èṣù ọ̀dàrà lọ ṣá igi ọ̀nà wá. Nígbà tẹ́yìn débẹ̀ yẹn, ẹ wà bó sí o, ẹ máa wo nǹkan o, ẹ wo làákàyè kí gbogbo wa náà ṣí làákàyè wa o. Nígbà tí Àràbà débi gbólóhùn yìí pé ó ní kí ẹ̀jẹ̀ ó ya nídìí obìnrin, ẹ̀jẹ̀ dẹ̀ ya nídìí obìnrin yẹn. Ṣẹ́gẹ́tì ń sìn. Àwọn àfikún wípé Ọ̀rúnmìlà wá sọ pé bẹ́ẹ̀ ni kó máa rí bẹ́ẹ̀ lọ fún gbogbo ìran obìnrin.
látijọ́ náà ni obìnrin ti ń ṣe nǹkan oṣù. So nǹkan tẹ́yìn sọ fún wa ń sìn ni wípé Ọ̀rúnmìlà ló ṣẹ̀ṣẹ̀ create menstrual period fún àwọn obìnrin nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ẹ wo nǹkan. So ìgbà wo gan ni Ọ̀rúnmìlà délé ayé? Ṣé wọn ò ṣe nǹkan oṣù kan tó bí Ọ̀rúnmìlà? Ìyá tó bí Ọ̀rúnmìlà kò ṣe nǹkan oṣù. Ẹ wá ń sọ ní sọ wípé ní ìgbà tí Ọ̀rúnmìlà ní kí ẹ̀jẹ̀ ya nídìí obìnrin yẹn, ìgbà yẹn ni Ọ̀rúnmìlà wá pàṣẹ nǹkan oṣù sára gbogbo tí ń jẹ́ obìnrin. Mo ń padà bọ̀ níbẹ̀ yẹn. Ọ̀rúnmìlà ní kí Èṣù Ọ̀dàrà lọ ṣá igi ọ̀nà wá. Ìyẹn ò sínú gbólóhùn tẹ̀yìn pé. Ó lọ lẹ́ẹ̀kíní, igi kígi ló ṣá. Ó lọ lẹ́ẹ̀kejì, igi kígi ló ṣá. Ó lọ lẹ́ẹ̀kẹta, igi kígi ló ṣá. Ọ̀rúnmìlà bá gba gbogbo eléyìí ò sínú tẹ̀yìn pé. Ọ̀rúnmìlà bá gba àdá àṣà ọlọ́wọ́ Èṣù Ọ̀dàrà. Ó lọ rèé ṣá igi ọ̀nà wá fúnra rẹ̀. Ọ̀rúnmìlà wá gbẹ́ kòtò sọ́nà 5. Wọ́n mú orí Akínmọ́lá eléégún àkọ́kọ́ tó kọ́kọ́ gún ègún, wọ́n jù sínú kòtò kíní. Wọ́n ní gbogbo ègún ara rẹ̀ parẹ́ látòní lọ. Gbogbo ègún ara èmi lágbájá wọn lágbájá parẹ́ látòní lọ. Wọ́n mú orí eléwo gèdè, awọ àṣàgèdè tó kọ́kọ́ sa ìgèdè, wọ́n jù sínú kòtò kejì. Wọ́n ní gbogbo ìgèdè ara rẹ̀ parẹ́ látòní lọ. Kí gbogbo ìgèdè ara èmi lágbájá wọn lágbájá parẹ́ látòní lọ. Wọ́n mú orí ajagun mọ̀lété awọ àtàṣẹ tó kọ́kọ́ tàṣẹ, wọ́n jù sínú kòtò kẹta. Wọ́n ní gbogbo àṣẹ ẹnu ẹ̀ parẹ́ látòní lọ. Wọ́n mú orí àgbàlagbà àmàlé òmùkèrègbè rodò tó kọ́kọ́ lo tírà, wọ́n jù sínú kòtò kẹrin. Wọ́n ní gbogbo fìràákù ẹnu ẹ̀ parẹ́ látòní lọ. Bó ṣe wà nínú gbólóhùn yẹn ni fìràákù. Ẹ wo bí tí mò ń lọ. Ǹgbà tí Àràbà Fálékè máa pe gbólóhùn wọn, ibi tí fìràákù wà àwọn òfìsì wọn yọ kúrò. Wọ́n mọ̀ pé kò sí báwọn ó ṣe pe fìràákù yẹn tí kò ní máa jẹ́ wípé you are shooting yourself on the leg. Ẹ̀ ń kílèmù pé ìmàle tán ń wí níbẹ̀ yẹn kì í ṣàwọn mùsùlùmí. Báwo ni fìràákù ṣe jẹ́? Kí là ń pè ní fìràákù? Èdè àwọn ìwé ni fìràákù. Nígbà tẹ́ ní ìmàle tí wọ́n ń wí kì í ṣàwọn mùsùlùmí ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn ìwé ló ní èdè Lárúbáwá kọ́ ni fìràákù ni. Ṣé kìí ṣe èdè Lárúbáwá ni fìràákù? Ìsàkúsà. So ẹ wá mọ̀ọ́mọ̀ ẹ ò mí ti ibẹ̀ yẹn kúrò. Ẹ wá ń ṣàbòsí. Gbogbo èèyàn tó gbọ́ prógámù yẹn náà mọ̀ wípé ìtara ìkórìíra ẹ̀sìn ìsìláàmù lẹ gbé sójú lẹ fi ń sọ̀rọ̀. Mo challenge yín tó ẹ pé lódodo lẹ bá ń wí. Ẹ gbé ọ̀pẹ̀lẹ̀ yín jáde kẹ́ fi búra. Ẹ fi ọ̀pẹ̀lẹ̀ tẹ́ ẹ fi ń dáfá, ẹ gbé jáde lórí social media live kẹ́ fi ṣépèlera yín pé òdodo lẹ ń wí. Mo mọ̀ pé ẹ̀ tó bẹ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀. Torí pé alábòsí ni yín. Òpùrọ́ dẹ̀ ni. Nítorí pé ẹ hate àwọn mùsùlùmí tó bẹ́ẹ̀. Ẹ dẹ̀ fẹ́ máa tún ìtàn ilẹ̀ Yorùbá kọ. Ẹ tún fẹ́ máa kọwọ́ bodù fá. Àbà kí ló dé? Tá a bá ń jà, ó gbọ́dọ̀ ní límìtì. Bí mi ṣe wà yìí nísìn. Mo ní ẹ̀gbọ́n tó jẹ́ pé onífá ni. Tó jẹ́ pé ọ̀nkù mi ni. Kódà níjọ́ tí mo kọ́kọ́ fẹ́ lọ ra ilẹ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rà láyé mi pé mo fẹ́ lọ sanwó ilẹ̀. Àwọn ni mo mú lẹ́yìn. Àwọn mo kówó lé lọ́wọ́. Àwọn wọ́n sanwó fáwọn ọmọ onílẹ̀. Níbi tá a close dé, onífádẹ̀ ni. Kò dáárín wa rú, èmi ń ṣàfà tèmi, àwọn ń ṣe fà tí wọ́n. Kò sí ìnáwó tí mo bẹ́ẹ̀ ṣe tí ò ní bá wọn bẹ̀, wọ́n á dẹ̀ gbé ilẹ̀kẹ̀ fáwọn wá gbé, wọ́n á tún mú rọ̀kẹ̀ dání. Kò àárín wa ò dàrú. Báwọn náà ní ṣíṣe, èmi náà tún wé láwàní, màá lọ ọbẹ̀. So ẹ wá gbọ́dọ̀ torí ìtara tẹ́ ẹ ní, bóyá àwọn àfáà kan ti ṣẹ̀yìn, àbáwọn mùsùlùmí kan hùwà kan, ẹ wá torí ẹ fẹ́ máa tún odù Ifá kọ. Ṣé odù Ifá tí wọ́n ti ṣe tẹ́sùkù ẹ̀ tó ti kárí ayé? Tó ti dé Amẹ́ríkà, tó ti dé Germany, tó ti dé gbogbo àgbáyé, lẹ́sẹ̀ fẹ́ máa tún odù Ifá kọ. Àràbà Fálékè ẹ dẹ̀ bẹ̀rù ọjọ́ àtúbọ̀tán, ẹ bẹ̀rù ọjọ́ àti sùn, ẹ bẹ̀rù ilẹ̀ tẹ́ máa wọ̀ sùn. Ẹ wá ń parọ́ fún gbogbo ayé. Mo kò ń bi eléyàn. Mo kò ń bi eléyàn. Mo kò ń bi bẹ̀yẹn. Àwọn ọ̀rọ̀ mi wà tẹ́ sọ níbẹ̀ tó jẹ́ pé mi ní mẹ́nu lọ bẹ̀ kó má bàa dàbí ẹni pé mò ń jáṣẹ́ yín. Torí mo rí pé ẹ rílì
ẹ ń polówó ara yín ní polówó pé káwọn èèyàn máa wá ṣe àjò lọ́dọ̀ yín. In tí mo rí program yẹn sí nìyẹn. Àwọn ibì kan wà ńbẹ̀ tí bá kẹnu bọ̀bẹ̀ yẹn nígbà tí mo jáṣẹ́ lé yín lórí ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti ń gba nọ́mbà yín wọ́n á padà wá rí àṣírí yín wípé irú èèyàn tẹ́ ẹ jẹ́rìí àṣírí ẹ̀ sí nínú irú ẹni tó yẹ kán tiẹ̀ gba nọ́mbà yín. Ṣùgbọ́n mi ò ní lọ bẹ̀ máa fò bẹ̀ yẹn fún yín, mo bá yín débẹ̀ yẹn mọ́bẹ̀. Ẹ jẹ́ wá lọ síbi wípé odò òtúrá méjì báwo ni wọ́n ṣe ń kì í odò òtúrá méjì tí ìmáàmù wí. Agada òfúra ó gbẹ́yẹ oko gbọ́mọ̀lé àwòròkò òjòbí ó dé àfọ̀rúnlà bàbá ń lọ rèé gbá gànbì bàbá ń lọ rèé gbá gànbì àgbà gànbì o àgbà wá àlèwé láwàní agbédè bọ́rùn ifá wá jin ìmàlé ẹ wo odò òtúrá méjì bọ́n ṣe ń kì ó pọ̀ ìkànnì lẹ́yìn. Wọ́n ní bàbá ń lọ rèé gbá gànbì àgbà gànbì o àgbà wá àlèwé láwàní. Ṣé láwàní tí wọ́n tún wí náà àràbàfálékè ẹ bẹ̀rù Ọlọ́run. Kì í ṣe gbogbo nífà ni kì í bẹ̀rù Ọlọ́run. Èmi ló nífà nínú fámìlì mi tí wọ́n dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Wọ́n ní àlèwé láwàní. Ṣé láwàní àwọn ẹ̀sìn wo ló ní láwàní? Agbé ìdè bọ́rùn tí wọ́n wí ìborùn kọ́ o ìdè bọ́rùn tẹ̀sùbá mú kìíní ẹ̀ wá. Tẹ̀sùbá táwọn mùsùlùmí máa ń fi sọ́rùn ni wọ́n gbé wọnú odùn bí pé agbédè bọ́rùn agbédè ìdè làwọn pé tẹ̀sùbá torí pé tí wọ́n dè ní. Ṣé kí n sọ pé ẹ mọ fani níbi tí ibi tọ́jú orí yìí dé yìí kí n sọ pé ẹ mọ ifá rárá? Ẹ jẹ́ wá lọ síbi wípé wọ́n tún kí òtúrá yẹn wọ́n tún kí bá mi náà o. Wọ́n tún àwọn ìmọ̀ye ọ̀nà ni wọ́n tún gbà kí. So ẹ jẹ́ n mú eléyìí ẹ jẹ́ n kẹyọ kan sí. Ìkànnì wọ́n ní àràbà ní bàbá ẹni abálábà ní bàbá adíá fún bàbá ìmọ̀lé abẹ́wù gẹ̀rẹ̀jẹ̀jẹ̀ tí máa ń fojoojúmọ́ ṣọ̀fẹ́ jẹ kí là á ṣe lára wọn lékelèké ẹyẹ ìmàle tó bá ṣí lórí ọ̀pọ̀tọ́ abà sórí òrombó tó ń fojoojúmọ́ kéwú eléwú kiri kéwú àwọn ìwé ló ń kéwú òtúrá méjì náà ni òun ni wọ́n wàá rí wọn pé ọmọ tá a bí yìí o àáfàá ni ẹ máa gbé lọ ọ̀dọ̀ àwọn àáfàá ẹ̀yin wá dé ẹ wá ní màle àwọn mùsùlùmí kọ́ ló ń jẹ́ màle àwọn ló ń kéwú. Wọ́n dárúkọ tírà ẹ̀yin náà dárúkọ tírà ṣé tírà kọ́ la fi ń tolé yìí ṣé lè kọ́ ni tírà mọ́ nígbà tẹ́ni ìmàle kọ́ ni àwọn mùsùlùmí kọ́ ni ìmàle. Ẹ jẹ́ wá lọ síbi pé báwo ni èdè ìmàle gan ṣe jẹ́ kí ló bí èdè yẹn torí àwọn mi ò máa rò pé àtorí pé ẹ̀sìn ìsìlámù le ni wọ́n fi ń pè wá ní ìmọ̀líle rárá o ìyẹn kọ́ o ó ní tó bí tá a bá lọ wo tírà Sheikh Adam bàbá wa àgbàlágége àgbàtàná tírà kan wà tí wọ́n kọ wọ́n pè ní al-Islamu fi Nàìjíríà ẹ lọ wo page 64 bàbá ṣàlàyé ẹ̀ ń bẹ̀ ní tó bí gbólóhùn ìmọ̀lé ẹwọ́dún tí bàbá Adam ti kọ tírà yẹn ẹwọ́dún tán ti kọ́ so tí yẹn bá lọ kà á báwo náà ṣe ṣàlàyé wọ́n dárúkọ ẹnìkan tá à ń pè ní Mansa Musa kí ló ń jẹ́ Mansa ọba ní jẹ́ bẹ́ẹ̀ Al-Malik so èdè wọn nílùú wọn èdè yẹn ń túmọ̀ Mansa yẹn ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ Emperor Musa orúkọ tiẹ̀ nu ó jẹ́ lára àwọn ọba tó jẹ ní ilẹ̀ Mali òun ni ọba ẹlẹ́ẹ̀kẹsàn tó jẹ nílẹ̀ Mali. Wọ́n dá ìjọba ilẹ̀ Mali sílẹ̀ ní ọdún 1235 ṣe mọ̀ pé 2024 la wà yìí 1235 ni wọ́n bẹ̀rẹ̀ Kingdom Mali Empire ẹni ó sì kọ́kọ́ jẹ ọba wọn wọ́n ń pè ní Sunjata Keita
lóko ọba wọn àkọ́kọ́ ń jẹ́. Wọn òun lẹni tó lídi ogun tí wọ́n jà fi gba òmìnira ara wọn kúrò lọ́wọ́ àwọn Ghana. Àwọn Ghana Empire, àwọn Sudan ní rúlu Ghana Empire. Wọ́n kàn ń pè ní Ghana Empire ní Sudan làwọn tó ń rúlu ẹ̀. So àwọn Sudan Empire ní wọ́n wá fẹ́ máa fara ní àwọn ìran Malinke. Àwọn ìran Malinke yìí, àwọn náà ìran ọba ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n jọba wọn sí ìlú Kangaba. So àwọn Malinke tí wọ́n ń jọba wọn nílùú Kangaba. Ǹgbà tó yá ló di pé Ghana Empire kó wọn lẹ́rú. Wọ́n pa wọ́n ń pakúpa, wọ́n kó ìjọba Kangaba, wọ́n dà á pọ̀ mọ́ Ghana Empire. So wọ́n lò bẹ́ẹ̀ fáìmọye ọdún. So Keita yìí, Sunjata Keita yìí ló padà wá lídìí àwọn ọmọ ogun míì nígbà tóun dàgbà tó wọ nǹkan bí 18 years old. So tiye òun ló padà wá lọ kó àwọn ọmọ ogun jọ. Ó wọ oríṣiríṣi ìlú, ó bá àwọn ọba abẹ sọ̀rọ̀ pé kán kún un lọ́wọ́ káwọn lé àwọn Ghana Empire yìí jìnnà. So Sunjata Keita ló wá lídìí àwọn ọmọ ogun náà. Wọ́n wá pa ọba tó ń jẹ lọ́dọ̀ àwọn Ghana Empire, ọba tó ń jẹ ọba àwọn Ghana tó gọ́bà wọn, wọ́n ń pòkọ ọba náà ní Semanguru. Ìlú tán ti jagun náà lọ́dún náà wọ́n ń pè ní Kirina. Wọ́n jagun yẹn ní ọdún 1235. So gbàrà tí wọ́n win ní tí wọ́n pa ọba Semanguru, wọ́n wá gba ìjọba wọn padà. So Sunjata Keita iná ní Ibn Khaldun òun pè ní Marijato nínú tírà tiẹ̀. Marijato ń túmọ̀ sí Al-Amir Al-Hazadi, ìyẹn ni pé ọmọ ọba tó jẹ́ pé kìnìún ni. Ọmọ ọba tó jẹ́ pé ẹ̀dá kìnìún lọ́lọ́run dá. Ìtumọ̀ Marijato náà ni wọ́n ń pè ní Sunjata Keita. So òun ló wá jẹ́ ọba àkọ́kọ́ ní Mali Empire. Sunjata Keita yìí, ṣé mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn Ghana Empire àgbà kan dé, ìran yẹn ti ń jọba bọ̀ tẹ́lẹ̀. Wọ́n pa wọ́n kó wọn lẹ́rú. Àmọ́ wọ́n dá Sunjata Keita síjọ́ náà torí pé wọ́n rí pé wọ́n rí nírì abirùn. Nígbà tí yẹn pé bí ọmọ ọdún 8 tí ò dìde lẹ́rìn. So wọ́n pa gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ tọ́jọ́ ọmọ bá, òun nìkan ni wọ́n ò pa láàrin wọn àtàwọn ọmọbìnrin. Sunjata Keita yẹn ìgbà tí ó wá fi di bí 18 years ló wá padà wá kó àwọn ọmọ ogun tí wọ́n fi lọ kojú àwọn Ghana Empire. Wọ́n wá pa ọba àwọn Ghana Empire tó jẹ́ Emperor ọjọ́ náà tá a porúkọ ẹ̀ ní Semanguru. So wọ́n gbàjọba yẹn padà. Wọ́n wá establish Mali Empire. Mali Empire tí wọ́n wá establish yìí, Ghana bọ́ sábẹ́ rẹ̀, Senegal bọ́ sábẹ́ rẹ̀, Gambia bọ́ sábẹ́ rẹ̀, Guinea Bissau wà lábẹ́ rẹ̀, apá kan Niger wà lábẹ́ rẹ̀, Odagost wà ńbẹ̀, Wangara wà ńbẹ̀. So báyìí ni wọ́n ṣe fẹ́ empire wọn tó yẹ pé ó fẹ́ gan ju tí Ghana Empire gan wà tẹ́lẹ̀ lọ. So lẹ́yìn eléyìí ni àwọn ọba lọ́ba ìgbèríko bíi 12 ni wọ́n papọ̀ sábẹ́ Mali Empire ni. Wọ́n wá rí Sunjata Keita gẹ́gẹ́ bí olórí àwọn, pé kóun máa jẹ́ olórí àwọn ó máa fún un ní ṣàkọlẹ̀. Wọ́n jọ pawọ́pọ̀ gba ìjọba náà ni, ṣùgbọ́n wọ́n fi òun síwájú kóun ó jọba. So lẹ́yìn tí Sunjata Keita kú, ìkan lára àwọn ẹrú rẹ̀ òun náà ó lóun ó jẹ ọba, ó fi agídí ó gbàjọba náà. Wọ́n ń porúkọ rẹ̀ ní Sakura. So Sakura nígbà tó yá mùsùlùmí ni, ó lọ ṣe ájì. Nígbà tó lọ sí ájì, ó ń bọ̀ láti ájì làwọn kan dènà dé lọ́nà, wọ́n pa sí ìlú kan tá ń pè ní Tahajura. Nígbà wọ́n pa tán, ṣé mọ̀ pé òun kì í ṣèran Sunjata. Àwọn tó wá jẹ́ ọmọ Sunjata gangan ṣe wá bọ́ sípò ọba. So ẹni tó jẹ́ ọmọ Sunjata kọ́kọ́ jọba, Wali lórúkọ rẹ̀ ń jẹ́, tàbí kí wọ́n pè ní Yere Lincoln. So lẹ́yìn tí Wali kú, Wati bọ́ síbẹ̀. Lẹ́yìn tí Wati kú, Khalifa bọ́ síbẹ̀. Lẹ́yìn tí Khalifa kú ló wá di pé Abubakar òun náà bọ́ bẹ̀. Abubakar yìí ọmọ obìnrin lòun.
obìnrin tí Sùnjátà bí, ọmọ tí obìnrin yẹn bí ni Abubakar yìí, òun náà wá jẹ. So nígbà tóun náà jẹ, òun náà lọ sáà kó tó wá di pé Kú, ọba kan wọ́n ń pè ní Kú, òun náà tún jẹ. Ìgbà tí Kú náà tún jáde láyé, ọmọ Kú yìí wọ́n ń pè ní Muhammadu bunu Kú, òun náà tún bọ́ ọbẹ̀, òun ló wá fayọ̀ fọ́. Nígbà tóun débẹ̀, wọ́n wá ń sọ̀rọ̀ Atlantic Ocean, Albarul Muhit, òkun tó la Áfíríkà àti Amẹ́ríkà, tó pín ya Áfíríkà sọ́tọ̀ lára Amẹ́ríkà. Atlantic Ocean, òkun ẹlẹ́ẹ̀kejì tó tóbi jù lágbàáyé. Wọ́n wá ń sọ̀rọ̀ yẹn, ó wá ń sọ wípé òun fẹ́ mọ ibi tí Atlantic Ocean tó parí sí, òpin rẹ̀. Ó wá ní kí wọ́n lọ kó àwọn ọkọ̀ ojú omi, káwọn èèyàn ó bọ́ sínú ọkọ̀ ojú omi yẹn, kán máa rìnrìn àjò lọ́wọ́n ọ̀dẹ̀ gbọ́dọ̀ padà wálé títí tí wọ́n ó fi rí òpin Atlantic Ocean. So ọkọ̀ ojú omi tó kó kalẹ̀ tí wọ́n fi ní kí wọ́n rìnrìn àjò náà nígbà àkọ́kọ́, iye ọkọ̀ ojú omi náà jẹ́ 1000. So wọ́n lọ, àìmọye oṣù lọ, wọ́n dé. So nígbà tó pẹ́, ó wá di pé ọkọ̀ ojú omi ẹyọ kan ló padà dé. Àwọn yẹn wá jábọ̀ fún pé gbogbo ọkọ̀ ojú omi tó kù pátá ló ti bómi lọ. Làwọn fi ní káwọn máa bọ̀ wálé, káwọn wá sọ fún kábíyèsí wípé nǹkan yẹn ń kọ́ kì í ṣe tó ṣeé ṣe o. Ó nírọ́ ni wọ́n pa, òun fúnra ara òun ó lọ. Ó wá àrèjì 2000 ọkọ̀ omi tí wọ́n lọ lórí Atlantic Ocean láti lọ wo ibi tó parí sí. 1000 ọkọ̀ míì kókó oúnjẹ dání àti àwọn omi àti àwọn kan táwọn máa lò táwọn fi padà dé pé àyímọ̀ ó lè jẹ́ ọdún méjì làwọn lò lórí ìrìn náà. Ńgbà tó wá fẹ́ máa lọ gẹ́gẹ́ bí ọba, ó gbọ́dọ̀ fẹ́ nìkan lẹ̀ tí ó rò lé. Ó wá yan Kàǹkù Músá ló wá yàn, ló fi ṣe pé tó ìwọ ń bá mi dilé mú, máa jẹ́ adelé tí ń fi dé. Ìgbà tó ń wá lọ tọ́ba ní wá rìnrìn àjò náà kò padà dé mọ́, wọ́n retí ẹ̀fà ìmọ̀ye ọdún wọn rí kó dé. Làwọn aráàlú wá sọ pé Kàǹkù Músá ó yàwó bọ́ọ̀bẹ̀ kó dọba. Kàǹkù Músá la padà wá ń pè ní Mansa Músá. Mansa ò sí lára orúkọ rẹ̀ torí pé Mansa táìtù ọba ni, bí ká sọ pé Aláké of Ẹ̀gbáland, Ọ̀ọ̀ni of Ifẹ̀, Olúbàdàn of Ìbàdàn. So Mansa kọ́ lórúkọ rẹ̀, Kàǹkù Músá lórúkọ rẹ̀. Ó wá bọ́bẹ̀ ló wá dọba. So ọba tiẹ̀ ló wá gbajúmọ̀ jù, gbogbo ayé ló gbókọ rẹ̀ torí pé ọdún tó lọ Mẹ́kà ó patú, ó ṣe èèmọ̀. Ọdún 1324 tó gbéra pé òun lọ hajj, gbogbo èèyàn tó kó dání pátápátá ó jẹ́ 60,000 tó kó lẹ́yìn. Nínú àwọn 60,000 yìí, àwọn ẹrúbìnrin 12,000 ó wà ńbẹ̀ tó kó dání. Àwọn personal guard tí wọ́n gbọ́dọ̀ máa wà as security fún 24/7 500 nínú 12,000 nínú 60,000 tó kó lẹ́yìn yẹn náà. Ó kó àwọn ọmọ ogun dání, wọ́n kó ràkúnmí tó lé ní 300, wọ́n kó lẹ́yìn. Gbogbo ràkúnmí yẹn ló di nǹkan ìjà àtóúnjẹ. Erin ìyẹn elephant tí wọ́n kó lẹ́yìn ó jẹ́ 100. Àwọn àpò tó kún fún góòdù tí wọ́n kó dání ó jẹ́ 80. Ìgbà táwọn tí wọ́n máa ń value nǹkan tí wọ́n value góòdù yẹn, pé tá a bá fẹ́ ṣí sí iye owó tá à ń ná lẹ́ni, èlò ló jẹ́, wọ́n ló jẹ́ $5.4 million. $5.4 million lówó tó fi ṣe pé pocket money àìmọ̀ àfẹ́ ra nǹkan lọ́nà. Gbogbo ìlú tó sì ń kọjá lára rẹ̀ ní ń bù wọ́n lówó, ní ń fún wọn ní nǹkan. So odidi ọdún méjì ló lò kó tó padà délé ńgbà tó lọ sí ájì. Gbogbo owó tó wá kó dání ó ná tán kó tó dé. Àtà ó tún padà yá owó ní Mọ́sàrì ìyẹn Egypt. Àwọn tó máa ń yáyàn lówó ń bẹ̀, ó ní kán yá òun lówó, tóun bá dé ìlú òun kó wọn ránṣẹ́ padà sí wọn. Ó ná gbogbo $5.4 million ó ná tán bámú tí ó kù kan, ó tún yá owó. So in ló fi jẹ́ wípé Mansa Musa ó kọ rẹ̀ ò lè parẹ́. Àwọn èèyàn máa ń sọ pé òun ni the richest king ever lived, òun lọ́ba tó lówó jù láyé. Títí dè ní kò sọ́ba tó tí ì bá. Wọ́n estimate wealth Mansa Musa
wọ́n ló jẹ́ nǹkan bí $400 billion kódà àwọn kan kọ pé over wọ́n lójú bẹ́ẹ̀ lọ. Ọlá tí Mansa Musa ní tó jẹ́ owó ó kọjá $400 billion lówó tèní ni o ní o bó ṣe ní ọlá yẹn tó bọ́lọ́run ṣe kẹ́ tó. Láàrin ìgbà tí ń bọ̀ láti hajj àìmọye ìlú tó tún yà síbẹ̀ tó gbà fún Islam gẹ́gẹ́ bí ọba mùsùlùmí. Lára ìlú bẹ́ẹ̀ ní Songhai, ó kọ́ àìmọye mọ́sálásí sí Songhai. Ó lọ hajj yìí ń bọ̀ nìyẹn o, ó kọ́ mọ́sálásí fún wọn bẹ́ẹ̀ tí wọ́n sì ṣe mọ́sálásí náà lọ́ṣọ̀ọ́. Ó kọ́ lé kéwú sí Timbuktu, ó kọ́ fún wọn bẹ́ẹ̀. So àárín ìgbà tí Mansa Musa ń govern lọ́wọ́ gẹ́gẹ́ bí Emperor of Mali Empire, àárín ìgbà yẹn ní ìsìlámù délẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá àárín ìgbà yẹn ní ìsìlámù dé. Àwọn tó rán, àwọn delegate tó rán pé ká máa káàkiri ilẹ̀ Áfíríkà kí wọ́n máa preach ìsìlámù fún wọn bẹ̀, àwọn náà ni wọ́n délẹ̀ Yorùbá ní 14th century. Ìyẹn ni pé ní àràdí bíi 1320 sí 1337 àárín ìgbà yẹn ni wọ́n mú ìsìlámù délẹ̀ Yorùbá. So àwọn ará Mali ni wọ́n mú ìsìlámù wọ ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Haúsá kọ́ o, àwọn kí wọ́n mú délẹ̀ Haúsá o, àmọ́ ilẹ̀ Yorùbá àwọn ni. So yìí ló fi jẹ́ wípé níjọ́ náà àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá tán bá fẹ́ pe ẹnikẹ́ni tó gba ẹ̀sìn yẹn, wọ́n ní àwọn ẹlẹ́sìn Ìmàlì. Àwọn ẹlẹ́sìn Ìmàlì ni wọ́n sọ di Ìmọ̀le. Àwọn tí ń ṣẹ̀sìn àwọn ará Mali, ẹ̀sìn Mali ni wọ́n ń pè níjọ́ náà, ẹ̀sìn Ìmọ̀le. Bí tí èdè Ìmọ̀le ti wá nù ní. Àràbà Fálékè, ìwé ìtàn wo lẹ̀yin kà tẹ́ ẹ fi mọ̀ pé ìsìlámù kọ́ ní jẹ́mọ̀lé? Reference tèmi lèmi ń kó tì í, Tariq Ibn Khaldun, ìwé ìtàn tó gbajúmọ̀ tó yẹ pé títí délé ìlú èbó wọ́n recognize ẹ̀. Amẹ́ríkà ni, Britain ni, kò sí library tó fẹ́ dé lágbàáyé tó ní bá ìtàwé níbẹ̀. Tariq Ibn Khaldun, ìtàn yìí wà ńbẹ̀. Ó wà ńbẹ̀. So reference tèmi nìyẹn. Àràbà Fálékè, kí ni reference tiyín? Ẹ kọ̀ bọ́ sórí social media lábẹ́ wípé àwọn èèyàn ń fẹ́ràn yín, ẹ máa wí tí ò sí lára ẹ̀, ẹ máa jó gbogbo ẹ̀ mọ́ra wọn láì kàwé, láì ní rẹ́kọ̀dù kankan, ẹ kọ́ history, ẹ lọ yunifásitì lọ kọ́ kankan, ẹ kọ́ jókòó sínú kọ̀rọ̀ ọ̀nù ilé yín, ẹ máa ta àwọn èèyàn. Ẹ bá kọjú mọ́ ká gún ewé pèrègún àtọparun, ẹ bá rárá jókòó tì yẹn, ẹ wá lọ ń dá sọ̀rọ̀ ìtàn ní tí ò kàn yín, ń tẹ́ ẹ̀ mọ́ ń pa ẹ̀. Tẹ́ mọ́ ń pa ẹ̀ dẹ̀ nílà akáyè gan. Ó kọ̀ dùn mí bẹ́ẹ̀ ṣe lọ fọ́ọ̀lù síbẹ̀ yẹn. Ẹ fẹ́ máa twist Odùfá, Odùfá tó ti kárí ayé. Ẹ rò pé ẹ̀yin nìkan lẹni fá mọ́. Ifá ti di tó kárí ayé, gbogbo worldwide náà ti mọ fá. Kódà àwọn èbó wọn ti ń kọ́ Ifá lọ́dọ̀ wọn, tí wọ́n kì í tí wọ́n sọ gbogbo àlàyé ńbẹ̀. Ẹ jẹ́ kí n tiẹ̀ sọ̀rọ̀ Odùfá gan. Kí là ń pè lódùfá? Odùfá 16 ìyẹn ni ojúlówó odù. Táwọn wá gbé egunra wọn méjì, á wá bí àmúlù, ìyẹn á máa jẹ́ 16 by 16, 256. Ìkọ̀ọ̀kan nínú 256 yẹn ó kéré jù ló ní kíkì bí 800 lọ́nà tí wọ́n lè gbà kí Odùfá kọ̀ọ̀kan. Kò wá sí babaláwo náà tó mọ gbogbo kíkì tá a fi lè kí Odùfá. Nǹkan tá à ń sọ yẹn ni pé 800 by 256 ṣe rí pé ó wide gan. That is 204,800. Kò sí babaláwo tó lè kí gbogbo ẹ̀. So ẹnìkan ṣoṣo tí wọ́n gbà pé Ọlọ́run bùn lẹ́bùn torí gbogbo kinní yẹn á sórí ni wọ́n ń pè l'Ọ̀rúnmìlà. Lẹ́yìn tiẹ̀ kò tún tí ì sẹ́lòmíì torí gbogbo kíkì yẹn torí gbé sórí. Ṣẹ́gẹ́tì ń sìn. Odùfá wá rèé, nǹkan mẹ́ta lòdùfá kó sínú. Àwọn nǹkan tó yẹ k'Àràbà Fálékè ṣàlàyé fáráyé rèé o. Nǹkan mẹ́ta ló wà nínú Odùfá. Alákọ̀ọ́kọ́, historical preservation. Ẹlẹ́ẹ̀kejì, folk tales.
ẹlẹ́ẹ̀kẹta occultic practices. Nǹkan mẹ́ta tó wà nínú odùfá nìyẹn. Gbogbo odùfá láyé kò ju mẹ́ta yẹn lọ. Classification mẹ́ta tó wà nìyẹn. Historical preservation ìyẹn ni pé odùfá ó jẹ́ ohun èlò kan tí ìran Yorùbá ní ìgbà àtijọ́ tí wọ́n máa ń lò láti fi gbé ìtàn wọn sínú, tí ìtàn wọn ò fi ní parun, tí ó fi di tí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn tá àti ìbí tí wọ́n máa dé bá. So ọ̀pọ̀lọpọ̀ history tó ń ṣẹlẹ̀ inú odùfá ni wọ́n máa ń gbé e sí, ni wọ́n fi rí gbé sórí. Ó dàbí ìgbà tá wà níléèwé tá ń ṣe sáyẹ́ǹsì, àwa lẹ́sẹ̀s 1 tá máa kọ́ wa ní law kan àbí theory kan, àwa ahun lórin kó lè bá ṣe kíni, kó lè bá ṣe é gbé sórí. A máa pé Avogadro's law ló sọ wípé equal volumes of organs at the same temperature and pressure contain the same number of molecules. Ǹjọ́ àwọn tó sì kọ́ sójú bọ́ọ̀dù ẹ̀wọ̀n èbó tó gbé wá wọn mọ́ lórin o. Ẹ wá wò àwọ̀ kọ́ lórin àtúmọ̀ ìjó Avogadro's law lórí law sáyẹ́ǹsì. Ìran Yorùbá bí ìran Yorùbá ṣe rí nìyẹn. In tí ò bá ti lórin nínú, in tẹ́ ẹ̀ bá ti mú wá ní mú wá orin, ó máa ń ṣòro ó gbé sórí fúnran Yorùbá. Náà ṣe wá wò pé ìtàn Yorùbá, ìtàn ilẹ̀ wa tá a bá máa hún níhun bí orin kò ní rọrùn àti gbé sórí, á dẹ̀ parun. Kò sákọọ́lẹ̀ ńjọ́ náà. Wọ́n ikọ̀ nǹkan lẹ̀ ní Yorùbá àtijọ́. Samuel Ajayi Crowther ló introduce àwọn yìí tá a fi ń kọ Yorùbá lẹ́nìí. Kóhun tó dé, lẹ́tà àwọn Lárúbáwá ni wọ́n ń lò. Wọ́n pè ní àjàmí. Wọ́n á fẹ́ kọ ewé ṣàwérè pèpè, wọ́n á kọ ṣìn, wọ́n á kọ wáò, ṣàwé, wọ́n á kọ yáò, ṣàwérè, wọ́n á tún kọ rọ̀, ṣàwérè pèpè, pè báyẹn wọ́n á fi pí yẹn wọ́n á fi bá àkọ́, ìyẹn ni wọ́n ń lò tẹ́lẹ̀. So nígbà tán bá lò yẹn títí ìgbà tó wá di pé Àjàyí Crowther dé tóun fẹ́ translate Bíbélì sédè Yorùbá, kò fẹ́ lo èdè Lárúbáwá. Gẹ́gẹ́ bí pé wọ́n rí pé èdè Lárúbáwá attach mọ́ Islam, àti ń fi èdè Lárúbáwá, alphabet Lárúbáwá àti fi ń kọ nǹkan kalẹ̀ k'Àjàyí Crowther tó dé. So òun wá lo ẹ̀tanú pé Lárúbáwá Islam, káwọn wá lọ fi ìyẹn náà kọ Bíbélì nínú rárá, ló fi wá lọ mú Latin alphabet làwọn abd tá ń lò yẹn ìgbà yẹn ni. Kó ńgbà tí ò wá tí sí èdè Lárúbáwá ń kọ́ wọn kọ̀ọ̀kan kalẹ̀ tó jẹ́ ìtàn Yorùbá. So yín tó bí odùfá rí sí àkọ́kọ́ òun ni pé ìtàn wọ́n fi ń kó ìtàn sínú. So Ifá is just like an archival material. Archive ni nǹkan tá a gbé kalẹ̀ láti fi máa store in tó ń ṣẹlẹ̀ sí. So bí ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan bá ṣe ń ṣẹlẹ̀, wọ́n á create odùfá fún, wọ́n á kìbọnú odùfá, àwọn á máa wá kà á, wọ́n á máa ṣàǹtì ẹ̀, wọ́n á máa kà á sétí àwọn ọmọ wẹrẹ tí wọ́n ń kọ́fá, wọ́n á lè máa gbé nǹkan yẹn sórí. Nínú ẹ̀ náà ni wọ́n ti wá fa divination yọ pé torí pé ńjọ́ báyìí nǹkan báyìí ṣẹlẹ̀. So ó túmọ̀ sí pé n tó fi lè mú kí ó yẹ pé Ifá ilé yìí ló tún jáde lénìí, irú tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ló tún ṣe kí ni o, ló tún ṣẹlẹ̀. Wọ́n wá jọ yẹn papọ̀. Ẹ jẹ́ wọ́n á fún yín lápèjúwe kẹ́ ẹ lè mọ̀ pé ìhun lórí ohun tí mò ń wí, ìhun lórí. Ẹ wo ọ̀sẹ̀ méjì fápèjúwe. Wọ́n ní ọ̀sẹ̀ méjì ni wọ́n fi tẹ Ìbàdàn. Òpó ilé ní òṣẹ́ mùlúnkú adé á fún wọn lóde Ìbàdàn níbi wọ́n gbé ń fojú ṣògbéré ọmọ. Ẹbọ ni wọ́n ní wọ́n ó ṣe, wọ́n sì gbẹ́bọ ń bẹ̀, wọ́n rúbọ. Ǹjẹ́ ẹ̀yin pẹ̀lẹ́ o ará òde Ìbàdàn, ọmọ ajẹ̀gbín tán fìkara wọn fọ́kọ gbému. Ẹ wò kan báwọn. Irú odù yìí nísìnyí wọ́n fi preserve history wípé àwọn Ìbàdàn nígbà àtijọ́ tán a bá jẹ ìgbín tán, wọ́n a máa mú ìkarahun yẹn fi jóògùn, ìyẹn ní ìfọ́kọ fọ́mọ gbému. Wọ́n á jẹ ìgbín tán, wọ́n á wá mú ìkarahun, wọ́n á fi fọ́, wọ́n á jó, wọ́n á wá fi fọ́kọ fọ́mọ gbému. Ìyẹn làwọn èèyàn fi ń pé ọ̀sẹ̀ méjì ló tẹ̀ Ìbàdàn. Gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá pátá ló wà nínú odùfá, kò sílùú náà
tẹ́ ní bá nínú odùfá. Kódà àwọn ìlú kan wà tí ó exist mọ́. Ṣùgbọ́n odùfá ó máa dárúkọ ìlú yẹn lẹ́ẹ̀fì máa mọ̀ pé nígbà kan rí ìlú yẹn ṣe kí ni? Ìlú tó ń jẹ́ bẹ́ẹ̀ wà. Ìlú tó ń jẹ́ bẹ́ẹ̀ wà. Ìlú tó ọjà Ìjìgbòmọ̀kùn tẹ́ máa ń gbọ́ náà tó máa ń ka kíní kan ó wá lọ sí ọjà Ìjìgbòmọ̀kùn. Ọjà yẹn wà nígbà àtijọ́ kò sí mọ́ lẹ́ni ó ti tú. Ṣùgbọ́n history gbọ́dọ̀ wà kódà kí ìlú yẹn kó má sí mọ́ kódà kí ọjà yẹn má sí mọ́ history must remain history. Ó máa gbé sínú. Ẹ bá ka odùfá ẹ máa kan tápà ńbẹ̀ àwọn ìbíní ẹ kàn ńbẹ̀ kódà odùfá tó sọ èèbó tó dárúkọ àwọn èèbó ó wà. Ibẹ̀ yẹn ìgbà táwọn Gẹ̀ẹ́sì yìí dé àwọn European colonizer táwọn dé wọ́n tún create odùfá tiwọn náà láti fi máa rántí pé àwọn wọ̀nyí ṣe kí ni o wọ́n wọ̀lú yìí wá. Ìsìláàmù nìkan kọ́ lẹ́ẹ̀bà nínú odùfá tí ó yá ara bàbá lékenu. Odùfá tó dárúkọ Jésù Kristi wà bẹ́ẹ̀ ni ó wà. Odùfá tó dárúkọ Mẹ́kà wà. Odùfá tó sọ̀rọ̀ yídì táǹkì ó wà. Odùfá tó sọ̀rọ̀ jímọ̀ ó wà. Odùfá tó sọ̀rọ̀ àlùwàlá ó wà. Àwọn èèyàn ẹ jẹ́ kí n fún alápèjúwe odù kan wọ́n ní Ọ̀wọ́nrín Ògúndá. Ó ní mo jí tífá ni mò ń ṣe mo mọ̀rànmọ̀ràn tọ̀pẹ́ mi ni mò ń tọ̀ lẹ́yìn mo kọ gbọ̀ngàn n ò nílé oníyẹ̀yẹ́ dé ní tífá bá wí fún mi ni ó máa ṣe adíá fún òótọ́ awolé ayé wọ́n ní kí wọ́n rúbọ òótọ́ bá rúbọ mo wá jí tífá mi ni mò ń ṣe mo mọ̀rànmọ̀ràn tọ̀pẹ́ mi ni mò ń tọ̀ lẹ́yìn mo kọ gbọ̀ngàn n ò nílé oníyẹ̀yẹ́ dé ní tífá bá wí fún mi ni wọ́n ò máa ṣe abù fún ṣìkàṣìkà àwọn wọn lóde ọ̀run wọ́n ní kí ṣìkàṣìkà ó má ṣìkà mọ́ kò gbọ́ wọ́n ní kí wọ́n ó jù ú lẹ̀ sòótọ́ ń bá òótọ́ lọ ṣìkàṣìkà náà ń ṣe tiẹ̀ nígbà ó pẹ́ títí nǹkan òótọ́ bá bẹ̀rẹ̀ sí í gúnrégé òótọ́ tóun ti dà láàmú ayé yẹ òótọ́ ìgbà ó pẹ́ lọ bí òréré ọjọ́ tó lọ bí ọ̀pá àbọn àbọ̀dé sí ìkà ò gbádùn mọ́ kò rójú tì ẹ̀ wọ́n láwọn ò wí fún ọ àtúbọ̀tán ìkà kì í máa dà gbogbo ẹni tí bá ń ṣìkà kó jáwọ́ ire la máa ń ṣe òun ní tẹ̀lé èèyàn tá a fi dọjọ́ ogbó òótọ́ bá ń jó ní bá ń yọ̀ ìyìn àwọn babaláwo yin fá mo wá jí tífá mi ni mò ń ṣe mo mọ̀rànmọ̀ràn tọ̀pẹ́ mi ni mò ń tọ̀ lẹ́yìn mo kọ́ gbọ̀ngàn n ò nílé alálùfáà dé ní tífá bá wí fún mi ni wọn ò máa ṣe adíá fún òótọ́ awolé ayé abùfá àwọn ṣìkàṣìkà àwọn ọlọ́lẹ̀dẹ̀ ọ̀run bó o bá láyà kó ṣìkà bó o rántí ikú gáà mọ́ sòótọ́ ìkà òsùn lọ́run ìkà òsùn lóòrùn ẹyẹ ni ó yọjú èké aṣebíjẹ ó lè gbénu jùkà òtítọ́ ẹni ó lè gbénu jùkà ẹ wo dùfáì wọ́n dárúkọ Baṣọ̀run Gáà ọdún wo ni Gáà gbélé ayé ọdún wo ló kú Gáà gbélé ayé láàrin 1720 ó kú ní 1770 ṣé Ifá ṣẹ́yìn tí Baṣọ̀run Gáà kú ni wọ́n bẹ̀rẹ̀ Ifá ni how come tí Baṣọ̀run Gáà wá wọnú Odùfá ìyẹn lẹ́ẹ̀fi mọ̀ pé Yorùbá máa ń gbé history nǹkan tó bá ṣẹlẹ̀ lásìkò kan wọ́n á create Odùfá kan fún nítorí pé wọ́n fẹ́ kí ìtàn yẹn kó ṣe kí ni kó parun 18th century ní Baṣọ̀run Gáà náà wọ́n dẹ̀ wọ́n ti ń dáfá látàyè gbọ́ràn Ifá ti wà tipẹ́ Odùfá ti wà tipẹ́ ilẹ̀ Yorùbá ti wà tipẹ́ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí wọ́n rí pé ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé ni ikú Gáà ẹni tó ṣìkàṣìkà tó ṣàdúrùkà tó tó báyìí àfi ká gbé ìtàn yẹn kalẹ̀ káwọn tó ń bọ̀ lẹ́yìn máa gbọ́ ìtàn yẹn káwọn náà bá lè kọ́gbọ́n so ìyẹn number 1 sí ní onínú mẹ́ta mo ka nǹkan mẹ́ta mo ní nǹkan mẹ́ta ló jẹ́ wípé Odùfá máa ń ló dúró fún number 1 ni pé historical preservation so àwọn adífá àjọhun nígbà àtijọ́ àwọn ni wọ́n dà gẹ́gẹ́ bí historian nínú ìlú philosopher láàrin ìlú ni wọ́n ìlú kan nílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ má ní adífá tí ohunkóhun bá rú ọba lójú àwọn ni wọ́n lọ lè pè wá sáàfin wípé ó yá ẹ̀dáfá ẹgbẹ́fá yanlẹ̀ kí ni fá wí
nítorí pé àwọn náà dà gẹ́gẹ́ bí Socrates kí la tún máa ń pa àwọn philosopher yẹn, àwọn bí Hippocrates, àwọn bí Pythagoras, irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ tiwa àwọn adífá ni. Gbogbo ìtàn ìwáṣẹ̀ ìgbà tó ti pẹ́ àìmọye thousands of years agbárí tiwọn ni wọ́n ń preserve ẹ̀ sí. Ìtàn tó bá gan ò gbọ́ rí ó máa wà lórí tiwọn. So ló fi jẹ́ pé ẹ bá ka Odùfá ẹ máa rí Ṣàngó nínú Odùfá. Ǹjọ́ wo ni Ṣàngó dáyé? Ǹjọ́ wo ló kú? Ṣó yẹ kí Ṣàngó wà nínú Odùfá? Ọya, Ògún, ṣó yẹ kán wà nínú Odùfá? Àwọn èèyàn làwọn wọ̀nyí tó yẹ pé ọdún tán ń fi ìgbà tán gbé láyé gan àwọn èèbó tí ń wọ bí wọ́n ti ń jáde. Èèbó tí ń wọlé wọ́n ti ń jáde kí Ṣàngó tó dé. So nítorí pé wọ́n preserve culture, history lẹ́ẹ̀fì máa bá àwọn nǹkan wọ̀nyẹn nínú Odùfá. Bẹ́ẹ̀ náà ló mú kí Islam tí wọ́n ń pè ní ìmọ̀le in tó jẹ́ kóhun náà wọnú Odùfá nìyẹn. Ìgbà tó di pé ilẹ̀ Yorùbá come across sí àwọn ẹlẹ́sìn Islam, wọ́n create Odùfá tiwọn náà. Gbogbo Islamic doctrine wọ́n embed ẹ̀ wọnú Odùfá lẹ́ẹ̀fì máa bá àlùwàlá òtúrùpọ̀n ọ̀fún. Ó sọ̀rọ̀ àwọn ibi tó jẹ́ ọ̀ranyàn àlùwàlá. Ṣé ẹ mọ̀ pé ọ̀ranyàn àlùwàlá tí Kùránì dákọ gangan mẹ́rin ni? Ká fọ ojú, ká fọ ọwọ́, ká fọwọ́ pa orí, ká sì fọ ẹsẹ̀. Tẹ́ ẹ bá kí òtúrùpọ̀n fún ẹ bá a níbẹ̀ mẹ́rin. Abẹ́gẹ́tì nísìn Àlùkùránì wà nínú Odùfá tó ẹsẹ̀ ẹ̀fà tó dárúkọ Kùránì wà. Ẹ bá lọ wo ìka òyẹ̀kú. Báwo ni wọ́n ṣe kì í? Wọ́n ní aláka àyẹ̀kú ní bàbá erin, òdòròmù ní bàbá ẹ̀fọ̀n. Òdòròmù ló ti gbé aláka àyẹ̀kú mi térítérí. Tílé kúndí. Ẹ dákun ibẹ̀ yẹn náà kí ló ń jẹ́ kúndí? Ẹni ó bá mọ̀ kó kọ́mẹ̀ntì ẹ̀. Láti pé kúndí kí là ń pè bẹ́ẹ̀? Ẹni ó bá mọ̀ kó kọ sínú kọ́mẹ̀ntì. Tòun takú Àlùkùránì. Odùfá rèé o. Ṣé Àlùkùránì tí wọ́n dárúkọ yìí náà Àràbà Fálékè mọ̀ pé ẹ máa ń wo program wa? Ṣé Àlùkùránì tí wọ́n dárúkọ yìí náà ṣé kì í ṣe Kùránì tá a mọ̀ yìí o? Ẹ bọ́ ta kẹ́ sọ pé Kùránì yẹn kọ́ o. Kùránì ti gbà kan báyìí àwọn ẹlẹ́sìn kan báyìí ni o. Àwọn mùsùlùmí yẹn kọ́. Kí ló dé tẹ́ kórìíra mùsùlùmí tó báyẹn? Kí ló dé? Ẹ ní mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ ni? Ẹ ní mùsùlùmí inú fámìlì yìí ni Fálékè? Ẹ wá kórìíra ìsìláàmù dé lẹ́fù bẹ́ẹ̀ yẹn. Ẹ wá bọ́ síta ẹ wá ń parọ́ fún gbogbo aráyé. No. Ó bad gan o. Ó pin tẹ́sí yẹn bad gan. Ẹ wá ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ẹ ní mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́. Nínú àwọn tẹ́ ń tẹfá fún kò sáàfàánú wọn, kò sí mùsùlùmí bẹ́ẹ̀. Àwọn àfáà tó máa ń patronize yín. Ẹ wá bọ́ síta ẹ wá ń ba ayé ẹ wá ń kò dáa ń tẹ̀sí yín ò dáa. Ó yẹ kí gbogbo àwọn àràbà àwọn àwòrò ṣàṣà owó yẹ kán pè yín lórí fóònù, kán pè yín ṣàkíyèsí pé ń tẹ́ sọ yẹn bóyá kẹ́ ẹ lọ tún mi ṣe tàbí kẹ́ ẹ ní kán delete ẹ̀. Ọ̀rọ̀ yẹn títí ayérayé ni ó máa ba kábùkù bá Odùfá àtẹ̀yìn. Ifá gan lè hun yín fọ́rọ̀ tẹ́ sọ yẹn. Ifá lè hun yín. Ẹ wá ń sọ pé àwọn mùsùlùmí tó wọnú tán di onífá àwọn ni wọ́n ń gbé gbogbo ẹ̀ wọnú fá. Àbà kí ló dé? Ẹ̀dẹ̀ ń parọ́. Ó díá fún ọlọ́ta ìka àyẹ̀kú lọ́jọ́ tó ń tọ̀run bọ̀ wálé ayé. Wọ́n ní kó rúbọ kẹ́mi ẹ̀ ó lè gùn láyé kó lè ṣàṣeyọrí. Ọlọ́ta ìka àyẹ̀kú bá rúbọ ó dàgbà ó dògbó ní wọ́n á jó ní wọ́n á yọ̀ ní wọ́n á yan àwọn babaláwo yin fá. Ó ní bẹ́ẹ̀ làwọn babaláwo tó ń wí. Aláka àyẹ̀kú ní bàbá erin, òdòròmù ní bàbá ẹ̀fọ̀n. Òdòròmù ló ti gbé aláka àyẹ̀kú mi térítérí. Àwọn ìran wo ní ń lo erin? Question kan tún nìyẹn. Ṣé ẹ mọ̀ pé erin kì í ṣe culture Nàìjíríà? Kò sí tribe kan ní Nàìjíríà nílẹ̀ Yorùbá wa yìí tí wọ́n ń gun erin irọ́ àwa kọ́ là ń gun erin. Ìran wo ní ń gun erin? Mo tún jìyàn lẹ̀ ẹni ó bá mọ̀ ẹni tóun náà ń gbá research dáadáa. Àwọn tribe wo ni wọ́n ń rè fáàsì ń bí tí wọ́n fi ń dárúkọ terin tílé kùndí tòun takú Àlùkùránì. Ó díá fún ọlọ́ta ìka àyẹ̀kú lọ́jọ́ tó ń tọ̀run bọ̀ wálé ayé. Wọ́n ní ó sàkalẹ̀ ẹbọ ni kó ṣe kó lè bá dàgbà kó lè bá dògbó. Ó gbẹ́bọ ń bẹ̀ ó rúbọ. Àwọn aráàlú Ìpó àwọn tí ń ràjò lọ́fà
ẹbọ àìkú akápò ní Ifá mú ṣe. Ó di alákọ̀ọ́kọ́ náà nínú méjì nínú tá a máa bá nínú odù Ifá. Ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn nǹkan tó jẹ́ pé bí àlọ́ àpamọ̀ folklore tó yẹ pé wọ́n gbé yẹn náà wọnú odù Ifá láti lè máa fi ẹwà èdè Yorùbá ẹwà àṣà Yorùbá láti fi hàn aráyé. Irú ẹ̀ níbi kan sọ pé ìjàpá yẹn níbo ń lọ lè gbé ọ̀yà níyàwó, ìjàpá fẹ́ gbé ọ̀yà níyàwó, tàbí kí wọ́n ní níjọ́ tí akọ òkúta ń tọ̀run bọ̀ wálé ayé ṣákọ̀ òkúta tó lẹ́sẹ̀ tí ó fi rìn. Ṣẹ́gẹ̀tì ń sìn kán máa personify non-living objects. Gbogbo irú àwọn nǹkan báyẹn folklore nìyẹn, ẹwà èdè ni wọ́n fẹ́ fi hàn aráyé, àbí the lesson of that verse, lesson ẹ̀kọ́ tó wà ń bẹ̀. So wọ́n wá lo àwọn object tó yẹ pé wọn kì í ṣe nǹkan ẹlẹ́mìí, wọ́n á personify wọn bí nǹkan ẹlẹ́mìí. Ẹlẹ́ẹ̀kẹta òun ni occult practices. Báyẹn náà nínú odù Ifá, ìyẹn gangan ni wọ́n máa fi wo iṣẹ́ fẹ́ni tó wá tó ní kán dáfá. Ibẹ̀ náà ni ètùtù wà, abẹ́ yẹn lè tutù wà. Abẹ́ yẹn ni pé ẹ lọ rúbọ nǹkan báyìí, eku mẹ́ta, ẹmọ́ mẹ́ta, ẹyẹtù mẹ́ta, ẹyàwó mẹ́ta, ẹyẹlé funfun mẹ́ta. Abẹ́ occult practices nìyẹn wà. So nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí la máa bá nínú odù Ifá. Kí n tún wẹ́tẹ̀ẹ̀ta yẹn kà. Historical preservation. Ifá helps to preserve the Yoruba culture and history. 2, it contains folklores. And 3, occult practices. Àwọn nǹkan tó jẹ́ pé awo nìyẹn, ìyẹn náà fi ṣáwó. Wọ́n kóde àwọn yẹn síbẹ̀. Ẹni tí ò bá kọ́fá kò lè mọ̀ yẹn. Kò lè mọ̀ yẹn. Bí textbook Ifá yìí ṣe wà yìí nísìn, ìyẹn lè kà kó mo du Ifá kó ṣe kó mọ̀ kankan. But occult practices yẹ kò ní mọ̀ yẹn bẹ̀. Ìyẹn ni àwọn àwòrò ṣàṣà wọ́n fi yẹn pamọ́. Ibẹ̀ làwọn babaláwo náà ti jẹun. Kẹ̀kẹ́ ti sìn àwọn náà bá jẹun abọ́yàwó wọn abọ́mọ, ibẹ̀ yẹn nìyẹn wà. So ni wọ́n máa sọ pé yẹn kọ́kọ́rọ́ tó de ègún yẹn ó lè jẹ́ ewúrẹ́ mẹ́fà, ewúrẹ́ mẹ́sàn-án ni wọ́n pa fún Ifá o, ewúrẹ́ mẹ́sàn-án ni Ifá fẹ́ gbà o. Àwọn náà á jẹun á dẹ̀ make living. So ibẹ̀ yẹn occult practices ni ẹ̀yẹn ni wọ́n ń pè ní awo. Kẹ̀kẹ́ ti sìn so awo ò dẹ̀ gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì ya. A gbọ́dọ̀ so ìyẹn gbogbo yẹn case close. Mo rò pé yé báyìí. So mo ti establish point mi nípa wípé ọ̀rọ̀ tí alàgbà Fálékè ń sọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ni o. Láti máa sọ pé ìsìláàmù kọ́ ní ìmọ̀lẹ̀ ní tí ò yé yín ẹ̀ ń sọ ẹ̀túnba o ẹ̀túnba. Mo fẹ́ràn yín o torí mo ti rí àwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ sẹ́yìn tí mo fi like yín. Ṣùgbọ́n eléyìí tẹ́ ẹ sọ yìí ìkórìíra tẹ́ ẹ gbé sójú yẹn ti pọ̀ jù. Ẹ̀ ń sọ débi pé ẹ̀ ń sọ pé yẹn bẹ́ẹ̀ làwọn babaláwo míì wọ́n á jẹ́ kí wọ́n ní kí ọmọ mùsùlùmí kí àáfàá máa wá sọ orúkọ ọmọ wọn. Ibi ìfẹ́ ló wà ń bẹ̀. Ta ni nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe nílé wọn rí tẹ́lẹ̀? Ta ni? So tá bá wá pé àáfàá ẹ wá bá wa sọ ọmọ o, ìfẹ́ ló wà ń bẹ̀ náà. Bí ilẹ̀ Yorùbá ṣe rí nìyẹn kò dẹ̀ dàrú, kò dẹ̀ lè dàrú. Gbogbo wa àjọ ń bára wa ṣe pọ̀. Àlọ́lé ara wa àbára wa ṣe àjà. So kí ló wá dé lójijì tẹ́ wá fẹ́ máa kọwọ́ bọ ní tó wà ńlẹ̀, ẹ fẹ́ máa kọwọ́ bọ lójú. Ẹ má ṣe báyẹn mọ́ kò dá o, àgbàlagbà níyìn o, àgbàlagbà níyìn o kò dá o, ń tẹ́ ń ṣe yẹn ò dá o, ń tẹ́ rawọ́ léyìn ò dá o, alàgbà Fálékè kò dá o. Mo kì í lọ ni o, mo fún yín ní ìmọ̀ràn gẹ́gẹ́ bí ọmọdé ni o. Wa subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.